ẹ pè mí decision ni ẹ̀yin lẹ kọ́lé fún yín èmi ni mo fún nílẹ̀ èmi mo fún ẹni ẹ nílẹ̀ ẹ̀yin lẹ kọ́lé fún yàn en ta lọ mú lábẹ́ bridge mo wá ńkọ́bọ̀ débí nípa orí ọ̀fẹ́ Jésù lóso ti pẹ́ lè máa wọlé báyìí ràn kò possible. Yorùbá bọ̀ wọ́n ní àìsí ẹnì kẹta lèèyàn méjì fi ń jàjàkú akátá. Bàbá wa Àgbàlá Gabriel ẹ má bínú o, ìránṣẹ́ Ọlọ́run alààyè ẹ má bínú. Mo mọ̀ pé bọ́rọ̀ bá délẹ̀ báyìí oríṣiríṣi àwọn ìmọ̀ràn lẹ́ẹ̀mọ́ gbọ́ lọ́tún àtòsì. Ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ síwájú, ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ ohun tó pọ̀ jùlọ eléyìí tí mo fẹ́ sọ yìí lọ. Ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́kàn mọ̀ pé Yorùbá ní ẹni tí ayé bá ń yẹ kó mọ ṣọ́ra. Ayọ̀ ni àkèré yọ̀ tó fi kán tán. Fọ́nrán tẹ́ ẹ ṣe ní kọ̀pẹ́kọ̀pẹ́ ohun tẹ́ ń béèrè fún ni pé káwọn tí wọ́n dáwó ilé fún Muideen kí wọ́n decide ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé lórí ilé rẹ̀. Ó pani lẹ́rìn. Ẹ̀yin gan gbà tẹ́ ẹ ṣe fídíò ọ̀hún tán ẹ sì gbọ́ wò. Torí inú fídíò ọ̀hún lẹ ti sọ pé lóòótọ́ o àwọn kan ni wọ́n dáwó fún Muideen o ṣùgbọ́n ẹ̀yin tiyín ẹ̀yin lẹ fún un nílẹ̀. Ìgbà tẹ́ ẹ fún lẹ̀ ṣé ẹ fínú fídọ̀ fún un. Tó bá jẹ́ pé ẹ ti fún un tẹ́ ẹ sì ti gbéwèé lé lọ́wọ́ ìmọ̀ràn tó yẹ kí n gbà yín náà ni pé níwọ̀n bá àgbà tí Muideen ò ti gbénu ilé ọ̀hún mọ́ ẹ bá pè ní kẹ́sì jó lẹ́lẹ́rìí ọ̀dà ò gbélé yìí mọ́ tó bá wà ń bẹ̀ yọ bàjẹ́ ṣé ká kúkú bọ̀ ta. Bẹ́ẹ̀ bá ti wá bàtà ẹni tó bá wù ló lè fowó ẹ̀ ṣe gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ kékeré tèmi ní tó yẹ kẹ́ ẹ bá ṣe nu. Mo wò ó náà nínú fídíò ọ̀hún bí tẹ́ ti ń sọ pé àwọn ọmọ bàbá SUEBEBE látijọ́ tí bàbá wọn ti kú àwọn náà wọn ò wá lé mọ́ wọn ò wá wọlé kí náà fẹ́ ṣe. Kánidádì wọn gangan ló fowó ara rẹ̀ kọ́ lé ọ̀hún gangan tó fowó ara rẹ̀ kọ́ kí ni wọ́n fẹ́ wá ṣe. Níbi tó ní kálukú ti ń gbàdúrà pé kọ́lọ́run aláàánú jùlọ kó dákun kó gbé ògo òun ga kóun ó dàgbà kóun dára tó ju ti bàbá òun dá lọ. Ṣé bẹ́ẹ̀ lọ́mọ kan ó ti wá sọ pé òun fẹ́ jogún ilé. Àwọn kan sì ti wò ó kó sọrí ara wọn kalẹ̀ òye yé wọn pé bàbá àwọn kọ́ ló lówó ilé ọ̀hún wọ́n dáwó jọ fún un ni. Ṣé ilẹ̀ wá expect pé ó yẹ kí wọ́n máa wá kí ni kí wọ́n máa ṣe. Ẹ wo tá a bá sòótọ́ ọ̀rọ̀ tí ì bá dìjà tá a bá bára ní sọ̀rọ̀ gidi tí ó bá ní dìbínú ẹ jọ̀ọ́ o ẹ yọ̀ǹda alẹ́ ọ̀hún tọkàntọkàn bí ó bá ṣe gbé ẹ lè yín gán fúnra yín ra lé ọ̀hún tẹ bá rà á àwọn èèyàn ẹ rà á fáwọn èèyàn torí ẹ lẹ́ẹ̀ ti fi yàrá tó bí 30 àbí ilé oríṣiríṣi ẹ tó ti fi tọrẹ lẹ́yìn tí Muideen kúrò lọ́dọ̀ yín ẹ lè rà á kẹ́ ó kún àwọn èèyàn tí ẹ fi ṣe kíni kẹ́ ẹ tó fi tọrẹ fáwọn èèyàn tó kù kó náà kún ara ẹgbẹ́ kẹ́ ẹ jẹ́ kẹ́nu ó sìn lára fọ́kéèmù yín kẹ́ ẹ mọ̀ jẹ́ kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ tara yín jèrè ọ̀rọ̀ àtẹni tó mọ̀ wí àtẹni tí ò mọ̀ wí oníkálukú ò mọ̀ sọ. Toróye tó yé mi ni pé Yorùbá ní ọmọ tó kú ló fàyà ẹ̀ lólókó ńlá lọ́wọ́ ẹnu mi àgò bẹ́ẹ̀ ni ọmọ tó kú ló fàyà ẹ̀ lólókó ńlá lọ́wọ́ bọ́mọ ọ̀bá kú ẹnbo ni ó ti wá di pé ọkùnrin kọ́ àmà ó ti yé yín. Gbogbo ń toore sóore ó gbọ́dọ̀ kíyèsí ni o gbogbo sóore gbọ́dọ̀ kíyèsí ni bẹ́ẹ̀ yẹn bá sóore tó tún lóso torí ọ̀hún olúwa rẹ̀ pẹ́ jẹ̀bi. Tẹ́ ẹ fẹ́ ṣe kí ló wù tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ bá ti ṣe náà ni gbogbo àwọn èèyàn ṣe àbẹ́yìn ò mọ̀ tẹ́ ẹ bá ṣe ni gbogbo àwọn èèyàn ṣe. Toróye tó yé mi ni pé káníkì bá ṣẹ̀yìn tẹ́ ẹ mú Muideen wá tẹ́ ẹ pé kọ́mọ Nàìjíríà wo ó yẹ ká ràn án lọ́wọ́ ta ló mọ Muideen tẹ́lẹ̀ ní tí mo fẹ́ kẹ́ ẹ ronú. Tí wọ́n sọ a lọ mú yàn wá láti abẹ́ bíríìjì kò san 5 naira kò lówó bẹ́ẹ̀ o ìránṣẹ́ Ọlọ́run kan yìí sọ̀rọ̀ báwọn ìwé mímọ́ tẹ́ ẹ gbé lọ́wọ́ kábì kan bẹ̀ tó sọ pé ń tọ́ ọ bá ṣe fọwọ́ ọ̀tún gan kọ́ mọ̀ jẹ́ kọ́wọ́ òsì ó mọ̀ kí ló dé tẹ́ fẹ́ sọ̀rọ̀ ayín dẹ́yẹ ẹ̀gà fẹnu kọ́lé fẹnu túlé. Ìmọ̀ràn tí mo ní láti gbà yín ni pé ẹ̀yin fúnra lára yín ẹ sọ ìròrí yín kalẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pé àárín à ń sọwọ́ nù àbọ̀mọkùnrin ìbá lòun ọ̀tá léyìí
ẹ̀yin gan fúnra yín lè gbé orí afẹ́fẹ́ pé ó dá o ilé Muyideen rẹ̀ ó lóun fẹ́ tà á bẹ́ẹ̀ bá lè ra ìwé nìkan tó jẹ́ lára àwọn òṣìṣẹ́ yín tẹ́ ẹ lè rà lórúkọ ẹ̀ tẹ́ ẹ lè rà fún un yín ò ní jọ̀wọ́ yín ó wà ń bẹ̀ mọ́ kò ní dariwo kò ní dẹjọ́ sí yín lọ́rùn débi pé wọ́n wà wọ́n pariwo yín lọ́tún wọ́n pariwo yín lọ́sì ṣé ẹ gbàgbé ń tán lọ́mọ nù ń tán lọ́nù àbí jojúmọ́ ńgbà ayé bá ń pariwo ń bọ̀ bá pẹ́ ẹ fọkùnrin wọn lẹ́jàre kọ̀mọ̀jù bá ń lọ oore téèyàn bá ṣe fún èèyàn tí ò wo bẹ̀ àgbàsóore mọ́ wo bẹ̀ ló níyì nínú ẹ ti ṣe a sì ti kọ́lẹ̀ wípé lára àwọn èèyàn tí wọ́n tara yín donílé lórí ní Muyideen wà lára àwọn èèyàn tí wọ́n tara yín donílé lórí ó ní bàbá SUEBEBE wà k'Olódùmarè kó délẹ̀ fún èèyàn rí káwórí ó mọ jẹ nímọ̀ rẹ̀ ntọ́ yẹn lọ́wọ́ báyìí tẹ́ ẹ wà ń bẹ̀ àti ìran Muyideen o mọ̀lẹ́bí rẹ o àti ìran SUEBEBE o ó yẹ kẹ́ ẹ pè wọ́n ilé yín tó wà ń bí kọ́mọ̀ bá máa kó sọnù bá mi kọ́mọ̀ bá máa dínkù lára àwọn olólùfẹ́ tí mo ti ní ọgbọ́n tẹ́ ẹ bá fẹ́ dá ẹ̀rọ bí wọ́n bá láwọn fẹ́ ta ni ntẹ́ ẹ kàn fún wọn lófin ó dáa ẹ mọ̀ pé inú ọgbà ilé ìjọsìn lọ́wọ́ ẹjẹ́ àwò bóyá rẹ èèyàn tí ó rà á nínú ilé ìjọsìn lè bá sì wọ ẹni tí ó rà á lára àwọn èèyàn yín ẹ̀yin gan fúnra yín pẹ̀lú tó Olódùmarè ti ṣe fún yín ẹ lè rà fáwọn òṣìṣẹ́ yín lẹ́yìn ò bá ní débi ilé lọ́wọ́ yín ò bá ní síbẹ̀ lẹ́ẹ̀bá sì sọ lójú screen náà bẹ́ẹ̀ ṣe fídíò lé lẹ́sọ pé ó dáa o gbogbo ọmọ Nàìjíríà àti ta lè Muyideen o àti kówó rẹ̀ fún o kò sí tó kàn yín gan pé ibi tó wù kọ́kọ́ lé sí ẹ ti sóore ẹ ti ṣe tó Olódùmarè ò ní jẹ́ gbogbo ó jẹ̀bi o Olódùmarè kò ní jẹ́ gbogbo ó jẹ̀bi torí ọ̀pọ̀ ọ̀rọ̀ báyìí pé a bá kàn ń sọ atẹ́gùn ni ó máa gbé ṣùgbọ́n èmi sọ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ kékeré tèmi pé ẹ jù bẹ́ẹ̀ lọ àìmọyemọye tó pọ̀ jù báyìí lọ lẹ ti ṣe Yorùbá sì ní bá a kú ìṣe òtán Olódùmarè ò ní jẹ́ kíkú ó pa yín o ẹ ní kúkú àìtọ́jọ́ mo mọ̀ pé nígbà tẹ́mi bá sì wà ẹ tún ṣe tó pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n láti mọ̀mọ́ ké olólùfẹ́ yín kúrú láti mọ̀mọ́ jẹ́ kí àwọn èèyàn ọ̀pọ̀lọ́ tí ò nídìí kó mọ ṣẹ́gìrì sí yín lára òun ni mo ṣe ní gbà ẹ́ mọ̀ràn ẹ̀kọ́ rèé gbogbo wa pátápátá náà lákẹ́kọ̀ọ́ òye tó sì yé gbogbo wa ni pé a ti mọ rí ọ̀kan àbí méjì mú nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn wa ń sọ báwa bá ti fẹ́ sóore ẹjẹ́ á ṣe jìnnà réré ẹjẹ́ á ṣe níbi tá àti ẹ̀ ti ní retí thank you níbi tá àti ní retí pé àwọn ọ̀dà o ó yẹ kí lágbájá wá fẹ̀mí ìmúre wọn o ẹjẹ́ á sóore wa ká ṣe ká sì díjú ẹjẹ́ á sóore wa ká má retí nǹkan kan ẹjẹ́ á sóore wa ká tiẹ̀ gbàgbé ẹ̀san ọ̀dọ̀ èèyàn ká má rántí pé ọ̀dọ̀ Olódùmarè nìkan ńlẹ̀san ti wá ẹ̀yin nìkan kọ́ mo bá ní gbólóhùn o àwa èèyàn bẹ́ẹ̀ káwùjọ ọ̀pọ̀ nú àwọn èèyàn náà àmọ́ iye olówó ṣé á rí mi ńgbọ̀n bá fẹ́ sóore fún yàn máa fún ẹ nílẹ̀ mi kan máa fún ẹ nílẹ̀ mi kan ńgbà tẹ lówó tẹ fẹ́ kọ́lé fún yàn kí ló dé tẹ̀ ralẹ̀ lórúkọ rẹ̀ kẹ́ ẹ sì bá ara síbi ó bá tẹ́ lọ́rùn tàbí kẹ́ ẹ bọ́ wájú ta àbí ibi tó jìnnà díẹ̀ síbi tẹ́yìn wà kẹ́ ẹ bá ara lẹ̀ ọ̀pọ̀ èèyàn ò ní í ṣe bẹ́ẹ̀ ẹlòmíín bọ̀ bá fẹ́ fún yàn lásọ gan ntọ́ ti wọ̀ táyé ti mọ̀ pé òun gangan ló níhun ni ó fi tọrẹ ń bọ̀ bá tún débi yóò ti máa sọ̀rọ̀ àwa la kẹ́wù fún lágbájá oníkálukú ẹjẹ́ pàrọ̀ àtọ̀dọ̀fínú wa ẹjẹ́ ayé sóore ìṣekárí mi ẹjẹ́ ayé sóore ìṣekárí mi torí kò sí bó o ṣe fẹ́ sóore ọ̀hún gangan tó ní padà kàbùkù lórí ẹ̀ ń ló fi jẹ́ pé oore téèyàn bá ti ṣe kó gbójú kù ń bẹ̀ ẹ wo mo ti sọ́pọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ atẹ́gùn ní gbé lọ k'Olódùmarè ọba kó má jẹ́ ká sóore tá a tún jẹ̀bi lé lórí èmi sọyún mo dúró náà o Mr. Lékèrè ló kọ́ mi ọdẹ òmùlẹ̀mí ti wá àléébà àtọ́ ọmọ adúró gbọ́n níwájú ogun ọmọ akọ̀ mọ́tìkà lẹ́yìn adúró giri nídìí òdodo máa sọ ń gbàgbọ́ pé mi àràbà tí bẹgbẹ́ ẹ̀ lẹ́rù ọmọ ọdẹ òmùlẹ̀mí ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ibi ò ní ṣẹlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ gbogbo wa o gbogbo sóore ẹ̀jẹ̀ á sóore ká gbójú kò ń bẹ̀ gbà bá sóore tán Olódùmarè nìkan ní sẹ̀san oore Olódùmarè ní sẹ̀san oore ẹ wo ẹ̀yẹ mọ́ rẹ̀ mi ẹ má gbàgbé láti subscribe sí kànnì tẹ̀ wá yìí yún Àrólé Oòduà TV ẹ subscribe sí kẹ́ ẹ sì tẹ notification button yẹn mo ń lọ ire o.